ṣé mo reason tí mo ṣe wá lélẹ̀ iyalaje gangan ni mo wá fún ṣé wá rí gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ sí comment section tẹ́ ń bú àwọn èèyàn yẹn oh my god èmi àti yín lọ́rọ̀ iyalaje jẹ́ kọ́kọ́ sáré kọ́kọ́ fún wọ lọ́rọ̀ tiẹ̀ náà jàre jẹ́ fún ẹ lọ́rọ̀ tiẹ̀ torí wọ gangan ni mo wá fún mi fẹ́ ṣe yẹ̀yẹ́ o mo rí bó ṣe ń sọ pé wọ́n gbélé wa wọ́n kóyún wa wọ́n kọ́rọ̀ wa wọ́n kólẹ̀ wa lóní ẹ má gbé wa kán má gbé kíni wa wọ́n á máa gbé wa ò lè bọ́ bẹ́ẹ̀ wọ́n á máa gbé wa wà láì ò lè bọ́ bẹ́ẹ̀ irọ́ wọ́n á máa gbé wa ìkàlẹ̀ ó sì kù tán sì ń gbé bọ̀ wọ́n sì tún ń gbé bọ̀ sí torí ẹ̀ ló jẹ́ jáde fún ẹ wọ́n sì ń gbé bọ̀ sí o pé o lè bọ́ bẹ́ẹ̀ ọlọ́run lójúmarè wo mo tẹ̀ ti fẹ́ nìkan nọ́mbà ẹ̀ lálẹ́ yìí kan tún wá bá ẹ ẹ jẹ́ fi tìyà alájọ́ rẹ̀ because yẹ̀yẹ́ máa ń dùn mi fi ẹ́ ṣe yẹ̀yẹ́ o bọ̀ yẹ̀yẹ́ máa ń dùn ẹ jẹ́ kí wọ́n bọ́ sí orí ẹ̀yin tí ẹ̀ ń bú àwọn èèyàn tí wọ́n ṣé ẹ mọ̀ mí dáadáa ṣá torí mo ráwọ̀ èèyàn kan náà tó ń bú mi ní under post mi ṣé ẹ mọ̀ mí dáadáa tẹ́ ẹ bá mọ̀ mí dáadáa ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé mi kì í fẹ́ kéèyàn jábọ́ ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé mi kì í bring èèyàn down ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ẹni tó ṣẹ̀ gan tó yẹ kán bú gan tí n bá máa dé màá kàn bá mú ọ̀rọ̀ ẹ̀ wá màá dé advice ẹ̀ because mo gbàgbọ́ wípé nígbà tí àwọn bloggers tó bá jáde because àwọn bloggers máa búyàn ni táwọn bloggers bá jáde tó bá ti sọ̀rọ̀ tó bú tó ṣe gbogbo ẹ̀ tá a bá wá fi ọwọ́ ọ̀tún bá ọmọ wí mo fi àwọn bloggers sílẹ̀ pé kó máa fọwọ́ ọ̀tún bá ọmọ wí mo wá mọ̀ọ́mọ̀ fi page mi sílẹ̀ wípé ká máa fi tòsì ká máa fi fà mọ́ra ṣé mọ̀ wípé iṣẹ́ èébú ló rọrùn jù kò sẹ́ni tí ò mọ̀yàn bú bọ̀ mo kàn mọ̀ láti jẹ́ kó jẹ́ wípé tó bá tiẹ̀ bú wọn bí tán bú wọn bí ẹja bomi tútù fún wọn bí báyìí kí wọ́n bá lè ronú pé wàdà ẹ̀yin á wá bọ́ sí comment section bọ́ sí comment section wọ́n á máa sọ̀rọ̀ láti tún ayé àwọn ènìyàn ṣe dẹ̀ bọ́ síbẹ̀ máa búyàn ṣé tẹ́ rí àwa Christian we have to be very very careful lóòótọ́ Ọlọ́run fẹ́ kí ènìyàn kó ronú pìwàdà tí èèyàn bá ń ṣe ẹ̀ṣẹ̀ kangan tọ́lọ́run bá ń wọ́n èèyàn tí ìbínú Ọlọ́run bá dé ó máa ń ní agbára Ọlọ́run máa ń bá àyàn wí lọ wo àwọn ọmọ Israel tí Ọlọ́run fẹ́ tí Ọlọ́run á máa sọ pé mo fẹ́ Israeli mo fẹ́ Israeli mo fẹ́ Israeli ìyà tí àwọn ọmọ Israeli jẹ láyé Ọlọ́run má jẹ́ ó jẹ Nàìjíríà ṣe mọ̀ káà ń sọ wípé Nàìjíríà ń dẹ́ṣẹ̀ òun la ṣe ń jẹ̀yà Ọlọ́run ní jẹ́ kí ìyà tí ọmọ Israeli jẹ kó jẹ Nàìjíríà irin 40 days ló di 40 years mọ́ wọn lọ́wọ́ ṣe mọ̀ nǹkan tó kó àwọn ọmọ Israeli tó sọ wọ́n di ẹni tó jìyà fún odidi 400 ọdún nítorí pé Ọlọ́run sọ fún Abraham wípé kó lọ gbé ẹbọ sílẹ̀ Abraham gbé ẹbọ sílẹ̀ tán ọ̀ṣẹ́bọkẹ́bọ jẹ́ ó tún dúró ó fẹ́ wo nǹkan tí yóò ṣẹlẹ̀ sí ẹbọ ṣé mọ̀ pé ẹbọ ni wọ́n kọ́kọ́ máa ń rú sí Ọlọ́run kí Jésù tó dé láti rà wá padà fún salvation ẹyẹ ìdí wá ó bà sórí ẹyẹ yẹn ó bà sórí ẹbọ yẹn Abraham wá sọ pé kí ni ẹbọ tèmi gbé fún Ọlọ́run mi ó wá sọ òkòlù ẹyẹ ìdí ó lé ẹyẹ ìdí dànù Ọlọ́run dẹ̀ sọ fún Abraham pé ó sì lù mí you know God can appear in any form Abraham tí Ọlọ́run fẹ́ tó ń gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu Abraham tí Ọlọ́run pè ní ọ̀rẹ́ rẹ̀ tí Ọlọ́run máa ń visit tí Ọlọ́run ń bá sọ̀rọ̀ tí Ọlọ́run ṣe ìlérí fún tó jẹ́ pé gbogbo àwa ọmọ tá a wà láyé ìran ọmọ Abraham ni wá àti Christian o àti Muslim o tó ní ó wo èèyàn tó mú Abraham tí ò bímọ lọ sí etí òkun pé kó ka iyanrìn òkun kò lè dákà ó ní bẹ́ẹ̀ ni irú ọmọ rẹ̀ ṣe máa rí tó mú lọ sí inú ojú ọ̀run tó ní kó ka iye ìràwọ̀ tó wà ń bẹ̀ Abraham yẹn ni Ọlọ́run bá wí tí àwọn irú ọmọ rẹ̀ ń jìyà ẹ̀yin tẹ́ ẹ rò wípé ẹ fẹ́ràn Gabriel yìí ṣe jẹ́ kí Gabriel kò yí padà ẹ jẹ́ kí Gabriel yí padà I am angry because Gabriel is a pastor ara àwọn tí wọ́n dẹ̀ sọ Christianity Jésù kìíní kan Bible the scam re ẹ wo ọmọ tó ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ yẹn ọmọ yẹn dẹ̀ wo gbogbo ìwà àwọn pásítọ̀ dẹ̀ wo ó dẹ̀ gbé bíbélì ó dẹ̀ dáná sun ẹ ń ṣépè fún náà ẹ ń bu náà kí lórúkọ ọmọ olóríire yẹn náà ẹ bẹ̀rẹ̀ sí ní bú ọmọ yẹn náà abẹ́ ìbúlédì yẹn ṣé ìwà yín ṣó pe ènìyàn sínú Kristi ẹ̀yin náà you will be Christians you will be under such a post instead kẹ́ máa sọ òótọ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní fi bíbélì pa àwọn òwe tọ́lọ́run wá set àmọ́ Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe ronú pìwàdà kó sì yẹ àmọ́ ẹ̀yin tí ẹlẹ́ṣẹ̀ Ọlọ́run máa ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró kò sẹ́ni tó lè dúró now but come and see what Mr. Gabriel did
ẹ wá dúró nǹkan tó ṣe, ó ti pọ̀ jù náà láti wá gbéra ẹ̀ kalẹ̀. Kò bá ti gbéra ẹ̀ kalẹ̀ bí ẹni tó fẹ́ ṣe NGO, kó má fi church mọ́. Èmi tí mo sọ nínú post mi wípé kí Gabriel má da church mọ́ NGO, mo mọ àwọn nǹkan tí mo ti gbọ́, gbogbo àwọn nǹkan tí iyalaje ń sọ yẹn díẹ̀ ni mi ò tí gbọ́ ńbẹ̀. Ṣé ẹ mọ̀ ìgbà tí mo ti ń gbọ́rọ̀ Àgbàlá Gabriel ṣá? Oh, Twitter tí mi yóò kò tí join mi láti London, láti London, láti UK. Ó ní ẹni tí Àgbàlá Gabriel tó lọ sí church ẹ̀ tí ó kó dollars dání tí ò mọ̀ gbà, ó ti kúrò ń bẹ̀ kó tó mọ̀ wípé òun ti da gbogbo owó sílẹ̀. Yeah, èmi lẹ́lẹ́rìí o. Nígbà tí mò ń jà fún Àgbàlá Gabriel lórí ọ̀rọ̀ Muideen, ṣé wá fún mi ní gift ni? Kẹ́ tó wá bọ́ sí under comment section mi, kẹ́ tó máa sọ fún mi wípé kọ́ mẹ́nu kúrò ńbẹ̀. Kọ́ mẹ́nu kúrò níbi kíni? Kọ́ mẹ́nu kúrò níbi ẹni tó ń fi ojú Christianity gbolẹ̀, tó ń fojú Jésù gbolẹ̀. What do you mean? I'm talking now like a Christian. I'm angry like a Christian. Bóyá ni Àgbàlá Gabriel mọ̀. Ẹ mọ̀ reason tí mo ṣe jáde lánàá. Ẹ mọ̀ pé mi kì í fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán ni. Ẹ mọ̀ reason tí mo ṣe jáde, tí mo ṣe ń sọ wípé ìwọ olóòsìn Ọlọ́run mọ́, odidi èèyàn méjì tí wọ́n ti gbàgbọ́ nínú Ọlọ́run nítorí oore tẹ́ lágbàlá ń ṣe, oore òfegè, oore rọ́, ni wọ́n sọ wípé àwọn ò ní ṣe Christianity mọ́. Náà ní ó ti ẹ̀ pé àwọn káwọn padà sínú ẹ̀sìn ìbílẹ̀. So tí Gabriel bá mọ̀ ń sìn wípé òun ti fi ìwà òun lé àwọn ènìyàn kan kúrò ní ẹ̀yìn Kristi, ó yẹ kó lọ máa sun ẹkún ni o. You don't know what it means. Kí ẹnìkan padà lẹ́yìn Ọlọ́run nítorí ìwà rẹ̀. Ṣé Gabriel ò mọ̀ wípé ìwé ni wá ni? Ẹnìkan ní ẹ kémi lọ yẹ di ara mi wò, ẹ̀yin jẹ́ lọ yẹ di ara yín wò. Ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa, but ẹ̀ṣẹ̀ yàtọ̀ sẹ́ṣẹ̀, ilé ti pọ̀ jù. This is too much. Tó bá bá lọ́wọ́ mi, o lè bẹ́ṣẹ̀ irọ́. Obìnrin ni mí, gbogbo obìnrin lè máa ń pè láṣẹ́wó. Tó bá rí mi pẹ̀lú ọkùnrin sìn, o lè jáde kẹ́ ní Ṣẹ̀wọ̀n Adébóyè tó máa ń sọ̀rọ̀ yẹn o, mo rí lóòótọ́ pẹ̀lú ọkùnrin o. Ilé ti pọ̀ jù. Gabriel pa àwọn èèyàn sáyé ni. Ó pa, ṣé mọ̀ pé mi fi gbogbo ẹnu sọ̀rọ̀ báyìí rí? Ṣé mọ̀ pé mi kì í sọ̀rọ̀ báyìí ṣá? Ilé ti pọ̀ jù. Ṣé gbogbo yín lẹ ti lọ wo 5 hours sí iyalaje courtroom ṣe? Ó ti pọ̀ jù. Kó sọ̀rọ̀ ní 5 hours, kó dẹ̀ máa sọ oríṣiríṣi nǹkan téèyàn ń ṣe, oríṣiríṣi nǹkan téèyàn ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti tì mí bí ẹni wípé I should go out and come out for Gabriel. Ẹ mọ̀ nǹkan tí mo sọ fún wọn, mo ní tí Ọlọ́run bá ṣe tán pẹ̀lú rẹ̀, ó mọ tí yóò ṣe. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún àáfàá tó máa ń gbé àwọn dummy Christian káàkiri yẹn, tá lọ gbé àwọn tí wọn kì í ṣe Christian, tá máa béèrè question lọ́wọ́ wọn wípé ohun tí wọ́n mọ̀, táwọn náà ní àkòyé wa ni wọ́n ti wẹ̀ wá sí Islam. Nígbà táwọn Christians tó bẹ̀rẹ̀ sí ní years o, tó bẹ̀rẹ̀ sí ní bú àwọn èèyàn ní under comment section, mú lọ sọ fún wọn pé ṣebí Christian ni lẹ́yìn náà dẹ̀ ń búyàn báyìí, lẹ́dẹ̀ ń ṣépè fún Jésù tó jara rẹ̀ gbé. Tí Jésù bá ṣe tán tó máa gbé jara rẹ̀, a kó bá tilé tó kó. Ṣẹ̀rí ń sìn pé nígbà tí Jésù ń gbé jara rẹ̀, àfáà yẹn gan lè sọ̀rọ̀ mọ́. Nígbà tí wọn ò lè ṣe, wọn lè wàásù fáwọn èèyàn láì bú ẹlòmíì. O fẹ́ wàásù fún yàn, o bọ́ sínú ẹ̀sìn Christianity, o bọ́ sínú ẹ̀sìn ìbílẹ̀, kí ló kún ẹ̀? Wàásù fáwọn èèyàn, kó wọn wá sínú ìjọ rẹ̀, kó wọn wá sínú agbo rẹ̀. Ohun tó ń ṣẹlẹ̀ rèé. Ẹ wá bọ́ sí under comment section, àwọn bloggers tó ń sọ òótọ́ ẹ lọ máa bú wọn. Are they not right? O èmi mọ̀ wípé ṣé mọ̀ pé mo comment níbi kan nígbà tí ṣe star girl àbí star lady ni tí Muideen ní ṣojú òun báyìí, mo ló ṣe ń bá ìbùkún sí. Mo sọ ń bẹ̀, mo ní kò bá bùkún sùn. Mo gbọ́ nípasẹ̀ ẹni tí ó bá mi wádìí, mo bá tún wá delete. Mo mọ̀ pé kò bá bùkún sùn for a very long time. Ó dàbẹ̀ ni pé nǹkan tá a fi pamọ́ nípa ìbùkún gan, iyalaje ti tú, iyalaje ti ṣe. Mo mọ̀ bí ìbùkún wà, mo dẹ̀ mọ̀ condition ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Láti ìgbà tí mo ti ń sọ̀rọ̀ Muideen náà ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún mi nípa Gabriel. The only thing tí mo confess ni wípé Muideen ni o. Nítorí ìwà tó wù náà ṣe náà o, kò dá bágbàlá ṣe náà o. Kò yẹ kó fi ilé yẹn sílẹ̀ torí àwọn èèyàn ló dáwó fún o. Kò yẹ kó fi ṣọ́ọ̀pù yẹn sílẹ̀, kò yẹ kó mú kúrò ní inú ilé tán kọ́ fún o. Nítorí wípé wọn ohun tó dáa ju ìyẹn ló yẹ kí wọ́n lọ gbélé lọ́wọ́. So that tá a bá panupọ̀ bá Muideen sọ̀rọ̀, tí Muideen bá fi tẹ́tẹ́ sílẹ̀, ayé Muideen á dáa, ayé Muideen á tẹ̀síwájú. Tí n bá dẹ̀ sọ̀rọ̀ tán tẹ́ ẹ̀ bá gbàgbé, máa fi àdúrà tó pọ̀ lé fún Muideen, because this page I am not bullying people. But if I bully anybody, don't come under my post and come and tell me rubbish. Because when I was siding Àgbàlá Gabriel, you didn't call me and you didn't give me a star. You didn't call me and dash me money. Ṣebí àwo rẹ̀ ní iyalaje.
rí iyalaje bó ṣe múra kankan ni. Now so to we Christians, mo ti forward àwọn kankan sí iyalaje kó lọ wò, mo dẹ̀ ti send number ẹ̀ sí ìránṣẹ́ Ọlọ́run pẹ̀lú oríṣiríṣi ìwàásù. Kì í ṣe pé ìránṣẹ́ Ọlọ́run yẹn ò dáa, mo get point ẹ̀, but no, not now. Enough that you pastors will find out wípé wọ́n ń sọ̀rọ̀ fún ìránṣẹ́ Ọlọ́run kan tó ṣe àwọn nǹkan kan tí ò dáa. You will be coming and saying, ẹ dákun ẹ má bínú, ẹ dákun ẹ dá dúró bẹ́ẹ̀, ẹ dákun ẹ má sọ̀rọ̀ mọ́. Ṣé ẹ rántí Ọmọ́táyọ̀ ta sọ̀rọ̀ nípa Yínká àbúrò rẹ̀ pẹ̀lú ẹ̀rí tó pọ̀? Tí àwọn ìránṣẹ́ Ọlọ́run kàǹkàkàǹkà wá ń bá mi ní abẹ́lẹ̀ wípé nítorí ministry ẹ̀. Mo béèrè lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run kan wípé nítorí ministry ẹ̀, kí ministry ẹ̀ kó má bàa forí ṣánpọ́n nínú ministry dungeon, nínú ministry fake, níbi tí wọ́n ti ń pààyàn, níbi tí wọ́n ti ń na obìnrin, níbi tí wọ́n ti ń ṣe oríṣiríṣi àwọn ìwà burúkú tí Ọlọ́run ò gbọdọ̀ ká mọ́ ọmọ ènìyàn lọ́wọ́, tí ò sínú Bíbélì. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n wà lọ́ndà ministry yẹn can perish. Irú ẹ̀bẹ̀ wo lẹ ń bẹ̀? Irú ẹ̀bẹ̀ wo lẹ ń bẹ̀? Àti ẹ̀ṣùgbọ́ àwọn bloggers, àwọn tó ń comment tó bá ń bẹ̀bẹ̀, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ṣe ẹ̀rí kà nínú Bíbélì wípé ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. If all of you bullying those people that are saying the truth, love this man, tẹ́ dẹ̀ fẹ́ kó ṣe rere, ẹ ṣe jẹ́ kí Ọlọ́run kó ṣe nǹkan tó fẹ́ ṣe nínú ayé Gabriel. Stop saying àwọn oore tó ṣe, oore tó tẹ́ nídìí ni. Irú àwọn oore wo lẹ ń sọ̀rọ̀ nípa ẹ̀? Oore tó ṣe tó jẹ́ wípé oore tó ṣe yẹn ní bí ikú bí ìyè ni ẹni tó ń ṣoore fún náà wà. Àbí ẹ̀yin ò gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni? Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn ní kan ní spinal cord. Ara ríro lásán ṣe àwọn pé nígbà tí mò ń sọ̀rọ̀ nípa ayábẹjọ ọmọ aráyé lé mo ní ọ̀rọ̀ ìṣòro là ń sọ yọ Ọlọ́run ní jẹ́ kẹrí ìṣòro. Kéèyàn wà ní orí, kéèyàn kí spinal cord èèyàn kán kó máa retí àti ṣe operation kó dá owó fún, kó dẹ̀ náwó kọjá àdájì. Ṣé mo yẹ àwọn èèyàn tó bá mi sọ̀rọ̀ ṣá? Tó jẹ́ wípé tí wọ́n bá wá síbẹ̀ yẹn, táwọn èèyàn bá tún wá síbẹ̀, tó tún wà ńbẹ̀, tó tún ṣèyàn láàánú, tó bá tún ti mọ̀ pé wọ́n ṣèyàn láàánú, he will make sure he collects that money from them by trick. So mo ti mọ̀ tó ṣe Gabriel, wọ́n ti sọ fún mi, ìránṣẹ́ Ọlọ́run tó bá bẹ̀bẹ̀ ti sọ fún mi, wọ́n ló lógun, wọ́n ní ogun ìdílé ni, wọ́n ní tí ogun bá dìde sí ìránṣẹ́ Ọlọ́run, wọ́n ní ogun yẹn á máa jà á, wọ́n ní kò dẹ̀ ní mọ̀ pé ogun ń jà òun, wọ́n lógun yẹn á dẹ̀ máa faṣẹ́ ìránṣẹ́ sẹ́yìn. Dó èmi sọ fún wọn wípé mi ò fẹ́ gbọ́ bẹ́ẹ̀. Wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run bá pè ní tòótọ́, tí ogun bá wà nínú ayé ẹ̀, wọ́n ní ogun yẹn á máa jà, kò dẹ̀ ní mọ̀. Wọ́n sọ fún wọn wípé gbogbo nǹkan táwa Christians máa ń sọ yẹn, èmi ò kí ń sọ, èmi ò fẹ́ gbọ́. God will not call anyone that will destroy his job. Can you employ someone that will destroy your company into your company? You know this person is a thief. If that person is your ọmọ ìyá, you will never employ him or her. I know some people that will never employ their siblings. Why? Wọ́n á ní tó bá ti kò tún ti jalè, wọ́n á ní tó bá ti jọmọ ìyá ẹ̀ tó bá ṣe nǹkan burúkú, ò ní lè báwí, ò ní lè lé. Èmi ò mọ̀ ìgbà tí Ọlọ́run di trumpeter tó máa pèèyàn bíi 10,000 láàrin oṣù kan. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tó Ọlọ́run ò pè, ẹ lọ wáṣẹ́ ṣe. Ẹ fi àwọn tí Ọlọ́run pè sílẹ̀ kípé bá lè dájú. I was telling someone, ṣé mọ̀ pé mi ò kí ń parọ́. I was telling someone, mo ní ọ̀rọ̀ àwọn wòlíì ti sú mi. Àwọn wòlíì tí mo dẹ̀ ní lọ́wọ́ tó jẹ́ àwọn, èmi fúnra mi ò ń dá wọn láàmú o. Wàláì, èmi fúnra mi ò ń dá wọn láàmú. I have àwọn good prophets of God tó yẹ pé tẹ́ bá dọ́dọ̀ wọn tí máa pé Ọlọ́run pè lè. Tọ́ ní scam yín, wọn ní kẹ́ mówó wá. Ẹlòmíì tí ẹ máa pè nínú àwọn bàbá yẹn, wọn ní store number wọn. Mo ṣe example fún máa yẹn, mo ní ọ̀dọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni mo ti wà láti Friday mi àti sister mi. Bàbá olóòtú is 75. Láti ìgbà tí mo ti mọ bàbá olóòtú láti 1979. Kódà bó ṣe máa ń sọ wípé ẹ̀yin Èkìtì máa ń bínú, bàbá òun bínú ranù. Ẹ̀mí Ọlọ́run ti tẹrí wọn ba. Báwo ni Ọlọ́run ṣe fẹ́ pè ẹ́ láì gba ìwà ògbólógbò ìgbà yẹn lára rẹ̀? Ẹ̀yin Kristẹni ẹ yé tanra yín pẹ̀lú àwọn àyọkà tẹ́ máa ń yọ nínú Bíbélì tó yẹ pé kò ń ṣe nǹkan tí wọ́n lò fún lẹ́ ń lò fún. Ẹ má jẹ́ adorí ọ̀rọ̀ Ọlọ́run kò dò. It is high time you stop all this nonsense and redeem the face of Christianity. Tẹ̀mẹ́rẹ̀ yìí. Jesus is not a scam. Mo ń tẹnu mọ́. Jesus is not a scam. Bàbá olóòtú tí mo lọ bá lánàá yẹn, tí mo ta lọ bá yẹn, tí mo telify, ẹni tí wọ́n ti write off ní hospital. Ìránṣẹ́ Ọlọ́run tó tún jẹ́ bàbá fún wọn. Tí wọ́n ti sọ wípé ó ti kú, bàbá ní ń bo ikú rádaràda wo.
ó ní ó yá wọ́n ti write ẹ̀ off bó ti kú ẹ̀yin tí ẹ gbàgbọ́ wọ́n ti write ẹ̀ off pé ó ti kú bàbá ní ó yẹ lọ gbómi kaná ó yá ẹ máa domi gbóná lé lórí kán sọ pé kán máa ṣèbó kú ni omi gbígbóná jó omi gbígbóná jí kò dẹ̀ bó lára ara ẹ̀ ò dẹ̀ bàjẹ́. That is the power of God in faith in the name of Jesus Christ that you are mocking. Ẹ stop ẹ̀. Ọlọ́run mọ̀ wípé ẹni yìí máa baṣẹ́ mi jẹ́ ó dẹ̀ máa pè é. I trust God. A ní ìránṣẹ́ Ọlọ́run kan ìránṣẹ́ Ọlọ́run ńlá ni ẹ̀yin tí n bá gbọ́ obìnrin ni ó ti ṣe mo ní tí ìránṣẹ́ Ọlọ́run bá di ní ńlá I beg. That doesn't mean you will now say torí ẹ ó ti di ní ńlá pé ìránṣẹ́ Ọlọ́run ni. Ẹ kúrò ń bẹ́ẹ̀ aṣọ́lákọ́lé èèyàn ńlá. Ìránṣẹ́ Ọlọ́run tó di ní ńlá ẹ mọ nǹkan tó fi tẹ́ẹ̀dì iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ nígbà tó jẹ́ kékeré tó fi di ní ńlá ni. Ẹ mọ tó sọ di ní ńlá ni. How will you be telling me pé àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn bàbá ńlá ńlá àwọn bàbá wo ní ńlá ńlá bàbá ní ńlá lẹni tó wà nínú ẹ̀mí mímọ́ síbẹ̀ tí ẹ̀mí mímọ́ ń darí kò sẹ́ni tí ò lè dẹ́ṣẹ̀. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí náà ẹlẹ́ṣẹ̀ ni mí kò sẹ́ni tó pé bọ̀tẹ̀ yìí ti pọ̀ jù sẹ́ẹ̀. Ẹni tó ní ńlá ẹ gbàgbé nǹkan tí Bíbélì sọ ó ní lọ́run ó ní ẹni tá a rò sí ní ńlá will be the least and ẹni tá a rò wípé òun ló kéré jù òun ló máa wá di ẹni ní ńlá tí Bíbélì sọ fún yín nìyẹn. Bíbélì ní kẹ́ fi máa ṣe àwòkọ́ṣe nígbà tẹ́ bá ń sọ̀rọ̀ òun dẹ̀ ní kẹ́ fi máa fi ṣe text láti sọ̀rọ̀ lé lórí. Ṣé ti gbọ́? Nígbà tẹ́ bá wá ń ba bẹ̀bẹ̀ tí ò bá wá change kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ mú sọ̀rọ̀ ránṣẹ́ Ọlọ́run kan lórí program mi lórí ètò Òjogbo ó wà lÉkòó nínú ìjọ tá trust gan ó dẹ̀ bá ọmọ ìjọ sùn bàbá àti ìyá rẹ̀ dẹ̀ ń agree wípé kí bàbá fi ọmọ wọn ó dẹ̀ fún ọmọ ìjọ ó fún ẹnìkan ní nǹkan kan pé kó lọ jù sódò ìyẹn dẹ̀ tún kíní yẹn lójú ọ̀nà believe me sincerely ìyàwó rẹ̀ ló so mọ́ sí gidi picture ìyàwó ẹ̀ ló so mọ́ sí gidi tó ní kán lọ jù sódò nítorí pé ó fẹ́ ṣorí burúkú àwọn tó bá ó tún máa jáde lọ́sẹ̀ yìí I don't respect any man of God that is faking it. Mo tún sọ fún wọn lọ́sẹ̀ kó má polówó ọjà lọ́dọ̀ mi ò tí ì dolówó ṣùgbọ́n mi ò fowó ẹ̀jẹ̀ mi ì fowó orí burúkú mi ì fowó scam á dá fún iyalaje sórí bó ṣe ń ya dọ́kúmẹ̀ntì ilé yẹn bẹ́ẹ̀ ló ń ya gbogbo ìbànújẹ́ ayé ẹ̀ àti ti ayé àwọn ọmọ ẹ̀ àti gbogbo nǹkan tó kójọ nílé ayé ẹ̀ ó ti fà wọ́n ya o ìjọba Sátánì dẹ̀ ya nínú ilé ayé ẹ̀ bó ṣe ń ya nǹkan tó ń ya yẹn láti satisfy gbogbo àwọn ọmọ àgbáyé wípé wọn ò ní bọ́ sí dungeon àwọn ọmọ ẹ̀ ò ní kó sí kòtò ayé. Àwọn olórí ohun tí Bíbélì sọ ni wípé ẹni tó bá ti ṣe ó ní ká dá dúró ká fà lé Sátánì lọ́wọ́ ó sì wà ní the Apostolic Church dọ́là wọ́n wá gbé kúrò lÉkòó nígbà tẹ́mi dìde sí lórí program wọ́n wá gbé lọ sí Iléṣà ní Iléṣà yẹn ó dómọdó yá wọ́n tún pè sí meeting bí ó ń ṣorí burúkú ní Iléṣà ìyàwó àtọmọ wà lÉkòó tí wọ́n ń ráre ìránṣẹ́ Ọlọ́run and that one will go on the pulpit a máa sọ fún mi pé ogun ló ń jà wọ́n lógun ló ń jà Gabriel ṣé ogun yẹn jà ìyá rẹ̀ ìyá grandma ẹ̀ tí ó gbéjọ lé lọ́wọ́ ẹ dá mi lóhùn nítorí wípé tó bá jẹ́ pé òun lolúwa ní kán gbéjọ lé lọ́wọ́ ìyá yẹn ó ti jà ìjà yẹn síwájú kò ní dúró nínú ogun tí kò sọ wípé kó tálákà o àmọ́rú ogun tó jà àwọn bàbá ọlọ́wẹ̀ẹ́rẹ́ o tí wọ́n bá gbàdúrà fún yàn ọ̀nà òlà ọ̀nà òṣì wọ́n wá bọ́ sínú àdúrà Olúwa ní ogun tó wà nínú ìdílé yín o tí ì sọ pé kí n bẹ́ẹ̀ ṣe bàbá wá change prayer point wọn Olúwa mú wọn lọ sísàlẹ̀ odò wọ́n lọ gbé ìkòkò destiny wọn tí àwọn ọ̀tá máa ń rí ìkòkò destiny àwọn ọmọ ìdílé wọn sí abẹ́ odò ọjọ́ tí bàbá gbé tiwọn náà ti bẹ̀rẹ̀ sí ní liberate o bàbá ọlọ́wẹ̀ẹ́rẹ́ automatic mo wá picture ó yẹ kí n fi picture wọn sí lánàá torí ẹnìkan sọ pé àwọn pictures mo tò síbẹ̀ yẹn kò yẹ kó wà ń bẹ̀ you just go on a post and comment don't come on my post and just comment Ọlọ́run Olódùmarè ń gbọ́ I'm telling you Ṣeun Adébóyè authentic page wisdom ni I will never do anything in carnal mo represent àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wà ń bẹ̀ yẹn ni o àwọn bàbá Bádàrí mo dẹ̀ tún ṣàlàyé ń bẹ̀ ó tún fún mo ní you are thinking for me don't think for me please don't think for me this is my job ẹjọ́ ni mò ń rò jẹun and I'm a teacher so definitely students may know more than teacher tó bá jẹ́ wípé wisdom Ọlọ́run ó bọ́ sínú ọpọlọ rẹ̀ so if you come on my page please come with your wisdom and analyse whatever that I tender. Bàbá Oyèlámì nínú CAC tí bàbá bá gbàdúrà fún yàn nígbà tẹ́ni ẹ bá máa sàn dá mẹ́wàá ẹlòmíì ni ó lọ sán fún bàbá bínú lọ́jọ́ kan lẹ́ni tí wọ́n gbàdúrà fún gidi Olúwa mo ti ní kó gbé ọwọ́ rẹ̀ sókè ó yá fa ọwọ́ ẹ̀ sílẹ̀ wọ́n lÓlúwa ní láyé ó ti pàṣẹ fún mi pé kí n gbé ọwọ́ ẹ̀ sókè
ogun tó ń ja ìwọ òun ni kò fi bú. Wọ́n ń sin Ọlọ́run, Ọlọ́run wà pẹ̀lú wọn, but ogun tó ń bẹ nínú ayé wọn, wọn sọ fọ́lọ́run pé kó mú kúrò. That is why you don't beg any wòlíì láti máa gbàdúrà gbàwẹ̀ fún ẹnu ara rẹ̀. Bíbélì sọ pé ẹnu ajá ni yóò fi wẹ egbò rẹ̀. Bàbá Oyèlámì wá change prayer point wọn. Òun ni Ọlọ́run tó ń gbọ́ àdúrà wọn. What is wrong with us? Kí ló ń ṣe wá? Ogun ló ń jà. Ogun tó ń jà tó ń pawó sínú àsùnwọ̀n. Ogun tó ń jà tó fi ń talẹ̀ 3 million ní 18 million tí yóò tún yọ títí ọ̀kánjúà ní. Ọ̀kánjúà olè ńlá. Mo fi gbogbo ẹnu bá Gabriel sọ̀rọ̀ bí blogger. I know he's powerful. I know he can kill. I know he can find out someone. I know they can run anybody lẹ́wọ̀n. I know they can do anybody. But this is the bitter truth. And Gabriel, àwa la love ẹ. Àwa tá ń sọ̀rọ̀ yìí la love ẹ. Tí o bá ń ṣe wípé ọ̀rọ̀ yẹn bọ́ sójú ọ̀gbagadè, èmi tí ń gbọ́ story tó pọ̀ dáadáa tipẹ́tipẹ́. But I will never be number one to come out. If anybody comes here and say, ẹmẹ́nu kúrò ń bẹ̀, kí n tó block ẹ, kí n tó block ìran ẹ, màá sọ orí burúkú ọ̀rọ̀ tí mi kì í sọ síyàn ní online láìláì. Ọmọ pé téèyàn bá sọ̀rọ̀ ní online, kàkà kí n bú ẹ, màá delete message tàbí kí n bú ẹ, màá sọ orí burúkú ọ̀rọ̀ sí ẹ, ò dẹ̀ ní gbàgbé, màá lọ mú ọ̀rọ̀ yẹn ní inú àsùnwọ̀n ọ̀rọ̀ mi. Ní inú àsùnwọ̀n ọ̀rọ̀ mi, eléyìí tó jẹ́ kó bá kún gbé, tí mo ti gbé kọ́, tí mi ò kì í sọ rárá. What nonsense. He calls himself a pastor, and àwọn ènìyàn wò gẹ́gẹ́ bí aṣojú Jésù. You know, pastor tó tán bá mi sọ̀rọ̀ yẹn, wọ́n ní wípé àwọn èèyàn máa jèrè lára wa Kristẹni. Ẹjọ́ mo ní wọn ò lè jèrè ọ̀rọ̀ lára tèmi. Wọn ò lè jèrè ọ̀rọ̀ lára tèmi. Wọn ò lè jèrè ọ̀rọ̀ lára bàbá tèmi tó jẹ́ Christian. Wọ́n máa jèrè ọ̀rọ̀ lára Gabriel nítorí pé Ọlọ́run ti bá wí òun ni ò gbọ́. Ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé lọ́jọ́ tó rí Muideen yẹn, ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín, tí Ọlọ́run bá máa ṣe nǹkan kan ní another 20 years, á bẹ̀rẹ̀ lẹ́yìn. Ọjọ́ tó mú Muideen yẹn, ọjọ́ yẹn ni ọjọ́ yìí ló ti wà níwájú. Ṣùgbọ́n kò sí ẹnì kankan nínú gbogbo, ṣé ẹ mọ̀ pé nǹkan tí ń ṣẹlẹ̀ sáwọn èèyàn kí Muideen tó dé, kò sí ẹnì kankan tí irú rẹ̀ lè ṣẹlẹ̀ sí. Bí ò ṣe ẹni tó ń fún ara rẹ̀ gan. Ṣé wọn pé Muideen ò jẹ gbaná, ṣùgbọ́n ń fún ara rẹ̀ gbaná ni. Ó yí lórí, ara rẹ̀ ò yá, kò gbádùn. Ẹni tí ò gbádùn bí Muideen, mi ló ń sick o. Ṣé wọn pé tí Muideen bá sọ statement bí mẹ́ta alẹ̀, ẹ mọ̀ pé kò gbádùn, ẹ mọ̀ pé ó gbọ́ Yorùbá. Ṣé mọ̀ pé bẹ́ẹ̀ Muideen tún fi farada nígbà tí wọ́n parọ́ mọ́ Muideen wípé gbogbo owó yẹn ó lọ fi owó yẹn ta tẹ́tẹ́ ni. Ṣé mọ̀ pé kò já wọn náà. Iyalaje fàájà, mo mọ̀ pé ó máa fàájà. Pásọ̀ yẹn bẹ̀ mí wípé kí n lọ bẹ Iyalaje pé kí n jọ, kí n sọ fún pé ibi tó bá dé yẹn pé kó má sọ̀rọ̀ lọ mọ́. Mo ní so kán wá continue láti máa ṣépè fóun àtàwọn ọmọ ẹ̀. Wọ́n lè máa ṣépè fóun àtàwọn ọmọ ẹ̀, kára mi ó gbà. Kán máa ṣépè fóun àtàwọn ọmọ ẹ̀ lọ nítorí pé gbé Àgbàlá Gabriel lérí. Mo sọ fún wọn, máa rò pé torí wọn ni mo ṣe jáde, mi ní intention láti sọ, mo fi Ọlọ́run Olódùmarè ṣẹ̀rí. It's not because of her. In fact, gbogbo discussion wa ni mo forward sí Iyalaje, mo dẹ̀ sọ fún Iyalaje pé kó má broadcast ẹ̀. Mo ní Àgbàlá Gabriel yìí ló yẹ kóun protect Iyalaje. Ó yẹ kó protect Iyalaje wípé àwọn nǹkan tí mo ń ṣe jẹ́ stop ẹ̀, kí n má bàa tẹ̀ lọ́wọ́ àwọn èèyàn bí Iyalaje. Àwọn ọ̀rọ̀ yìí ò gbọdọ̀ jáde, kí wọ́n dó nínú òbo. Ó máa lùyàwó ẹ̀, wàá máa lùyàwó ẹ̀, àwọn ọmọ ìjọ mọ̀ pé ń lùyàwó ẹ̀, wàá máa dóbò níta. Tí o bá ń ṣe kórí ọkùnrin ti dàrú, tí ìbá ṣe pàrọ̀ ọkùnrin ò yá. See how pretty ìyàwó Gabriel is. Ẹ wò bí ìyàwó Gabriel ṣe fine tó. Mo wò lánàá, mo ní wow, see this queen. Pẹ̀lú wípé ó ti bímọ, she's a queen. You know, nígbà tí mo ń sọ̀rọ̀ Muideen, mi ò fi pastor sí, Gabriel ni mò ń pè, torí ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn pè mí tán sọ fún mi. Ọ̀rọ̀ Gabriel tẹ́ ń sọ yẹn o, ọ̀rẹ́ tèmi náà débẹ̀ o, àǹtí èmi náà débẹ̀ o, àǹtí mo débẹ̀ o, àǹtí ara tèmi náà ìyá mo débẹ̀ o. People will call. You now come on comment section, you're now saying rubbish. You don't like him. Irọ́ lẹ dẹ̀ ń pa. Tẹ́ bá sin. Tẹ́ kẹ́. Bóyá ọ̀rọ̀, bóyá wá lọ ṣe nǹkan kan lọ́jọ́ kan, bóyá ó jásẹ́ sí náà báyìí, bóyá ó jásẹ́ wọn, bóyá ó jásẹ́. Ẹ máa padà lẹ́yìn rẹ̀ náà ni. Ẹ padà lẹ́yìn rẹ̀ náà ni. Bá ṣe ní kẹ́ jẹ́ ká máa rọ àwọn tó wà nídìí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà pé ẹ má bú wọn, ẹ má ṣe nítorí wípé ẹ mọ nǹkan tó ń jẹ ẹjọ́ nígbà bàbá Ìjẹ̀ṣà dẹ́wọ̀n ṣe lọ wò. Many people tẹ̀ sọ nǹkan kan nípa ẹ̀ mọ́, yàtọ̀ sí ẹni tó máa jẹ́ ẹni ara ẹ̀ tó ń post ẹ̀ sí page. Ìgbà yẹn láyé tó ń rántí ẹ̀ náà.
tẹ́ bá ti Gabriel sínú dungeon, ẹ̀yin máa wo dungeon nísàlẹ̀ pé bó ṣe jìnnà tó, you will not follow him there. Allow him to retrace where he has fallen. Ó sọ fún àwọn ìjọ yẹn wípé kí wọ́n padà, kí wọ́n lọ wo ibi tí wọ́n ti ṣubú. Ọlọ́run ò ní pé ẹni tó ní ogun tí ò ní change. Saul gan tó burú tó jẹ́ apààyàn. Ọlọ́run ò fàyè gbà wípé kí Saul kó máa yí padà. Gabriel ò tí ì pààyàn. So wà gbọ́dọ̀ sọ wípé nítorí ìyẹn kó ṣubú yakata káyé ẹ̀ bàjẹ́ àbí pé kó kú. No. Kó kàn ṣe simple thing kó wẹ̀yàn ọmọ Nàìjíríà. Sorry, ó tún bẹ̀rẹ̀ sí ní post ẹni tó bá ní kí n ṣubú bí wọ́n ní kí n ṣubú, ẹni tó rán mi kò ní ṣubú. Ta ló rán? Nígbà tí Ọlọ́run pàdé Saul ní ọ̀nà Damascus, ó gba láyà ni, ó gba ẹ̀mí òṣì tó wà nínú ẹ̀ jáde. And mo dẹ̀ sọ fún pásítọ̀ yẹn pé Ọlọ́run ò kí máa ń pe ẹni tí ó bá ṣẹ̀ jẹ́. Attributes kan lọ́lọ́run máa ní nínú ẹ̀ tó fi máa pè ẹ́. Wàá bọ́ ògbólógbò ọkùnrin ní sílẹ̀. Ṣé Ọlọ́run máa pè èèyàn kẹ́mi mímọ́ àti agbára má bàlẹ́ ni? Ṣé pẹ̀lú ẹ̀mí mímọ́ lẹ́yìn lọ máa dóbò káàkiri? Mo sọ fún pásítọ̀ yẹn pé how many years ni Saul ló fi rule ní Israel nígbà tí àwọn ọmọ Israel tí wọ́n ní pé Samuel ti darúgbó tó ní àwọn fẹ́ ọba ní dandan. Wọ́n dẹ̀ rí pé Saul rẹwà, wọ́n lò làwọn fẹ́ lọ́ba. Nítorí àwọn ènìyàn rẹ̀ wọ́n yan Saul lọ́ba, ẹ̀mí Ọlọ́run sì balẹ̀. Ṣùgbọ́n gbogbo ọdún tó lò nípò ọba pátá, ọdún méjì péré lọ́lọ́run fi wà pẹ̀lú ẹ̀. Immediately tó kọwọ́ bọ tọ́lọ́run ò fẹ́, ẹ̀mí Ọlọ́run ti fi sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ abẹ́ iṣẹ́ ìránṣẹ́ lẹ wà tẹ̀mí Ọlọ́run ti fi wọ́n sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run ó wà pẹ̀lú ẹni tí ń dóbò káàkiri. What do you mean? Are you not reading your Bible? Are you not a Christian? Are you not reading? Are you too lazy to read your Bible? Or you are reading, you don't have the interpreter to come and interpret to you. Who is the Holy Spirit? Ẹ mọ̀ pé mi ò ṣe fanatic Christian o. But ẹnìkan kan ò lè fi nonsense yí mi lọ́wọ́ nínú Christianity. What are we talking about? So, attribute tí Ọlọ́run rí nínú Júdásì náà ló jẹ́ kó lò fún Jésù. Torí olè náà ló lè fi Jésù hàn. Olè ló lè lọ gba owó idẹ láti fi ọ̀gá ẹ̀ hàn láti dalẹ̀. Kò lè lo Paul nítorí pé attribute tọ́lọ́run rí nínú Paul ni pé ó ní ìgboyà. Kò síbi tí ò lè lọ, kò sí nǹkan tí ò lè face. So ó face ẹ̀ fún èṣù nígbà tó lọ ń pa àwọn ọmọ Ọlọ́run. Nígbà tó Ọlọ́run dẹ̀ gba ẹ̀mí ẹ̀ tán, immediately ó bẹ̀rẹ̀ sí ní lo ìgboyà yẹn nínú iṣẹ́ Olúwa. So Ọlọ́run á wá rí aṣẹ́wó, á wá ní òkè o, mo láwọn èèyàn kan tí mo fẹ́ kí wọ́n kàn lóyún dànù. Ó yá máa bọ̀ kó wá ṣiṣẹ́ mi. What I am saying is that Gabriel has never come to Jesus. That is just the bitter truth of it. He has never in his life come to Jesus. Why are we talking about repentance? We are not talking about repentance yet. We are talking about Gabriel come to Jesus. Nígbà tó bá dọ̀dọ̀ Jésù, yóò ṣẹ̀ṣẹ̀ wá dá tọwọ́ rẹ̀ lẹ̀. Ó lọ ń kó kíní ṣe ti rí ẹ̀yin èèyàn. Ọgbọ́n kó kó àwọn dìdìrìn. Ṣé dìdìrìn làwọn tó wà ní abroad tí wọ́n send owó ni? You think ó máa ní mi lára? Èmi ṣe mọ̀ pé mo tún ti ń sọ pé NGO nígbà tí wọ́n ra parí olódó ni kó má ṣe ohun ní àyẹ́fílẹ̀ kíní kan torí pé mo believe pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó lè change. Those people that are walking in snow nínú ooru, tó ooru wọn bá dé báyìí ogun ńlá ni, tó tútù wọn bá dé báyìí nínú ogun ni. Owó yẹn làwọn máa wá send tẹ́nìkan wá máa lò nílò yàtọ̀ send ẹ̀ nítorí pé wọ́n fẹ́ save life. At the end of the day wọn wá ní rí life yẹn save, ẹnìkan wá máa ná nínú àpá. You think those people are dumb? I don't know the people that are contributing to your ministry, but mo mọ̀ pé àwọn tó wà ní abroad, àwọn ni wọ́n pọ̀ jù. Wọ́n ń gbádùn àbí? Wọ́n ń gbádùn àbí? Wọ́n á ṣiṣẹ́ 2, 3, 4 lójúmọ́. Ọkọ ò ní fojú kan ìyàwó láàrin oṣù kan. Ẹni tó bímọ sílé wọ́n á máa ti trolley, wọ́n á máa ti trolley ọmọ láti fi pàdé ara wọn lójú ọ̀nà. Ìyàwó ò lè ṣe responsibility ìyàwó fún ọkọ rẹ̀ níbẹ̀ yẹn. Ibo lẹ ti rí ìyàwó tó ń dáná oúnjẹ fún ọkọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Àwọn artist wa tí wọ́n ti lọ, wọ́n ní kán ní ìyàwó lọ ń ṣe ọmúgọ̀, wọ́n ní kí baba náà lọ́ngbà tí baba náà ń jowú. Baba lọ ibi pa náà. You think bí ni níbi tí náà tẹ́tí máa sọ̀rọ̀ sí ìyàwó tí ẹnìkan mọ̀ sọ pé ìyàwó ò dá nítorí pé kò dáná fún baba. Ńbo ló ti fẹ́ ráyè dáná? Tó yẹ pé bọ́n ṣe ń dé, wọ́n ti ṣe inú ilé, wọ́n tún sùn díẹ̀, wọ́n tún tó yẹ pé nígbà tí wọ́n bá lọ bí iṣẹ́ wọn gbọ́dọ̀ lé ní ìṣẹ́jú kan. Ẹ mọ̀ pé òyìnbó cherish time. Ẹlòmíì látijọ́ tó ti ń gba iṣẹ́ ní abroad yẹn kò tí ì jókòó lẹ́nu iṣẹ́, ó gbọ́dọ̀ dúró ni. You cannot call them when they are at work. They cannot receive calls. Ó dìgbà tán bá wà ní break. They are in their houses. They don't visit each other. They are like odi dumb. Torí dumb yẹn mi ò fẹ́ kẹ́ sọ dìdìrìn. They are like odi. Ẹni tí ò bá lọ́mọ nínú ilé, órógo. Tó bá jẹ́ onìkan ló wà ńbẹ̀ tí àwẹ̀ ò tí ì wá, tọ́mọ ẹ̀ ò tí ì wá, tọ́kọ ẹ̀ ò tí ì wá tàbí tí olóko tó jẹ́ single mother, tọ́mọ náà ti lọ dá dúró, wọn ò kí ń rẹ́ni bá sọ̀rọ̀. Àwa ará Nàìjíríà
a máa ń bá wọn sọ̀rọ̀ mo tún rí tí wọ́n tún ti sọ di iṣẹ́ wípé ẹni tó bá fẹ́ máa bá àwọn aráàlú òyìnbó sọ̀rọ̀ kó máa gba salary. That is why when any of my people there call me mo máa ń fi wọ́n sílẹ̀. When any of them calls me mo máa ń fi wọ́n sílẹ̀ kọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n dẹ̀ máa enjoy wọ́n máa ń gba òru lọ́wọ́ mi kò ń ṣe pé mo fi ń ṣiṣẹ́ o. Mo máa ń wò wípé I am helping them, you know, to pour out their hearts, to talk, to chat. Intentionally, I make some of them laugh. Intentionally, I attend to many of them's problem. Anybody tó bá fẹ́ máa sọkún nínú wọn, I will take it upon myself here because I know what they are facing there. Owó yẹn lẹ́yìn gbà mọ̀ pé ẹlẹ́dàá tí wọ́n náà sọ̀rọ̀ ni. What are we talking about? Ṣé wèrè ni wọ́n ni? Ṣé rò pé wọ́n mọ nǹkan tó ń ṣe ni? And nsìn báyìí ẹ máa fi gbogbo tí ẹ fi máa block gbogbo àwọn tó wà nínú ìnira lóòótọ́ ẹni tó sọ pé NGA scam ní ṣó gọ̀ ni ó mọ tó ń sọ now. Let's face the reality. Ó wá lọ mú wa lọ sí church pé kàn wo ṣọ́ọ̀ṣì tiẹ̀ o ebútú ni o ṣe rí pé ò rẹ̀ ṣé inú ebútú nílé ẹ̀ ilé tó kọ́ síbẹ̀ yẹn kúrò ńbẹ̀ ó tún lọ sí ìgboro ṣé ebútú ni or you don't want to kọ́ church yẹn tán nítorí wípé káwọn èèyàn bá lè rí wípé Àgbàlá Gabriel wá faithful ẹ wá ń sọ wípé ogun ni kí ló bá débi kán máa feed èèyàn bí sorry ẹ má jẹun sọ̀rọ̀ débẹ̀ yẹn o káwọn tó ń jẹun níbẹ̀ kí wọ́n má bàa bínú wọ́n wá ìjọba ẹrù tí ẹ bá ẹ bí ìgbà tó jẹ́ wípé èèyàn ti ṣe nǹkan fún yàn wípé tí n bá ti ṣe fún yín panu máa bo kì í bá bo wíjọ ó ti gbàgbé ìwé Yorùbá náà tó sọ wípé èdè ò kì í mú èèyàn púpọ̀ èdè ò mú èèyàn púpọ̀ wọ́n lè má sọ̀rọ̀ ọjọ́ tí ẹnìkan bá gbójúgbóyà sọ̀rọ̀ bí Muideen tó oògùn ò lè ràn oògùn kì í ràn wèrè ó lè má yí lórí ó lè má bugi jẹ ọpọlọ rẹ̀ lè má dàrú ṣùgbọ́n Muideen odidi wèrè tẹ oògùn ò lè ràn àṣàsí ò lè ràn Muideen irú àṣàsí yẹn àṣàsí má sọ̀rọ̀ ò lè ràn rú Muideen ẹ rò pé ó gọ̀ ni mo dúró de Muideen nígbà yẹn kó wá debunk nǹkan tí wọ́n sọ wípé òun fi owó ta tẹ́tẹ́ kó debunk ẹ̀ ní ìdẹ̀ wo Muideen ní apology torí wípé gbogbo nǹkan burúkú ló pé sínú ayé onítẹ́tẹ́ á parọ́ á lùzọ ọmọ á lùzọ ìyàwó gbogbo owó tó bá ń rí tó máa fi ṣe nìyẹn ṣé ó lè máa fowó pos ta tẹ́tẹ́ ń sìn nítorí wípé àti kóró mọ́ ó ti mọ̀ wípé tẹ́tẹ́ kì í ṣọ̀nà rí kí ló dé ó ti pọ̀ jù náà ok àwọn tí iyalaje kà sílẹ̀ yẹn ń sìn ó yẹ bá mi ka iye àwọn oyún tó ti wà nílẹ̀ lọ́dọ̀ ọmọ Ọlọ́run ẹ wá ń sọ fún mi pé ogun ni sọ Ọlọ́run wá gba Àgbàlá Gabriel láti máa da iṣẹ́ rẹ̀ láàmú láti lè dojú Christianity bolẹ̀ láti bà Jésù lójú jẹ́ irọ́ o Ọlọ́run kì í ṣe tẹ́ bá ti ránṣẹ́ Ọlọ́run ńlá ó tóbi gan gbogbo ayé mọ́ Ọlọ́run lè má dá mọ́ wọn torí ẹ̀ ní Jésù ṣe sọ pé tó bá dọ̀hún o wàá sọ pé Olúwa ní orúkọ rẹ mo tú ẹ̀mí sílẹ̀ mo lajú afọ́jú á ní èmi kò mọ̀ ọ́ rí ìwọ oníṣẹ́ ẹ̀ṣẹ̀ bọ́ sínú ìparun ayérayé ẹnìkan fẹ́ kú ní church kan gbà kan wọ́n lè yàn láfẹ́ kọ́ ní bàbá ní bóyá mọ̀mọ́ ni o ọ̀ṣà tí wọ́n kà sí ló kú so ẹni tẹ́yìn ò kà sí Ọlọ́run kà sí who tells you èèyàn Ọlọ́run ṣé Ọlọ́run sọ fẹ́ pé èèyàn òun ni ẹni wàá bọ́ sọ́dọ̀ comment section mi tó bá sọ nonsense ní comment section mi ara máa ní ẹ pa ni ẹ̀yin ìka burúkú yìí ẹ jẹ́ kí bọ̀bọ̀ yìí change ẹ jẹ́ kí bọ̀bọ̀ yìí kó kówó gbogbo irọ́ tó ń pè ní church yẹn dànù tó bá fẹ́ ṣe NGO kó bẹ̀rẹ̀ NGO tó bá fẹ́ ṣe church kó lọ ṣe restitution Gabriel go to pastor go to minister school ní minister school sáǹsọ yẹn náà o tá à ń pè níbi táwọn pásọ sí lọ àwọn tọ́lọ́run ò pé pọ̀ ńbẹ̀ o wọ́n ti léyàn kúrò ní ẹ má jẹ́ ń dárúkọ ọbẹ̀ wọ́n ti léyàn kúrò wọ́n ti lé àwọn èèyàn kúrò àwọn ọkùnrin tó ń ṣe gay wọ́n á lọ kẹ́kọ̀ọ́ ní abẹ́ school original tó jẹ́ ìlà máa ń pè wọ́n ná Bible school minister school tó jẹ́ original tí ìránṣẹ́ Ọlọ́run tó tọ́ tó dá sílẹ̀ wọ́n á dẹ̀ máa tún jí nǹkan àwọn ènìyàn tó ń jọ wà nínú hall you are still telling me ogun ni Ọlọ́run máa pe olè síbi iṣẹ́ rẹ̀ láyé á kọ́kọ́ ti fìyà jẹ àti gbolè yẹn lọ́wọ́ nígbà tó Ọlọ́run fẹ́ pe Òjògẹ́ ṣé kò gba olè lọ́wọ́ ẹ̀ mo wà ní kóòtù náà nígbà tó kan ìṣòkò ń ṣẹyọ kan náà kàn mọ́ Òjògẹ́ lórí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n pa tó ń kú tí Jésù sọ pé tó bá tún padà wá síbí mi ì ní gbà ẹ́ mọ́ nígbà tí Òjògẹ́ ń wàásù káàkiri as a wretched man kó jálè mọ́ náà Ọlọ́run máa ẹni tọ́lọ́run bá fẹ́ rán níṣẹ́ ní dandan àkọ́kọ́ gba ìwà burúkú tó ń bẹ lọ́wọ́ rẹ̀ náà you don't want to let me tell you why Gbenga Adeboye enters heaven àwọn ìránṣẹ́ Ọlọ́run rí wọn gan ni
ṣerú Gbénga Adébóyè ló yẹ kó dọ̀run ṣùgbọ́n Ọlọ́run rí pé gbogbo àwọn nǹkan dáadáa tó ń ṣe sincerely then wọ́n ti tàmì òróró lé lórí lọ́mọ ọdún 3 pé ìránṣẹ́ Ọlọ́run ni ó kàn dùn mí pé wọ́n tètè dá bàbá Oyèdèjì àti bàbá Olóòtú lóhùn ó dùn mí bàbá Olóòtú tí mo post yẹn àwọn ni wọ́n sọ vision ìyàwó vision marriage wọn àkọ́kọ́ vision marriage wọn èkejì maybe I should tell you this I don't care wọ́n sọ pé ìyàwó wọn kejì gan tí wọ́n bá rí kí wọ́n má kí níbi títí ẹ̀ burú dé wọ́n sọ pé tán bá rí kán má kí òun ò dẹ̀ jẹ̀bi torí àwọn náà tún kọ Ọlọ́run ò kí ń rán olòṣì níṣẹ́ rẹ̀ iṣẹ́ tí Ọlọ́run bá rán òun ló máa jẹ́ then boss brain last born wa my mother was in a menopause nígbà tí bàbá sọ pé àwọn ọmọ mo rí ọmọ kan tó ń so mọ́ yín màámi ní bo látọdún wo kí ni ọmọ láyé kò possible wọn ò mọ̀ ìgbà tán lóyún wọn ò mọ̀ wọn ò ṣe menstruation ó pẹ́ kán tó mọ̀ nígbà tó padà wá tán tí olúwa mo mọ̀ tó rí mi wọ́n ní ẹ bá ń bẹ olúwa torí pé wọn ò bolúwa ágìl ni bóyá òun náà bá tún gbàbúrò that is why I used to tell you don't know people's story you don't just talk story tó bá wá jáde àwọn èèyàn wá sọ ẹ wá bọ́ síbẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa bú àwọn èèyàn no vision wo làgbàlá Gabriel rí fáwọn èèyàn sìn ìwàásù wo ló ń ṣe fáwọn èèyàn ìwàásù wo ló fẹ́ padà máa ṣe fáwọn èèyàn then if people are still going there oúnjẹ náà wá jẹ they are not going there because of God they were going there because of food ó ń kó àwọn èrò jọ nítorí oúnjẹ ni ẹ wá sọ wípé ẹ máa ń dáná fáwọn èèyàn torí rẹ̀ ló ṣe ń gbowó lọ́wọ́ aláìsàn ta ló rán ẹ níṣẹ́ pé kó máa dáná oúnjẹ fáwọn èèyàn nígbà tó mọ̀ wípé àwọn aláìsàn tó bá ń wá owó tí wọ́n bá ń fún wọn ni wàá máa fi bọ́ àwọn èèyàn wáyé tó pa àwọn aláìsàn wá ìjọba tí wọ́n fún àwọn èèyàn lówó wá fún wọn lẹ́ran jẹ wọ́n wá lé wọn jáde wọ́n á dẹ̀ máa lé wọn jáde wọ́n á dẹ̀ máa na àwọn èèyàn wọ́n á dẹ̀ máa sọ̀rọ̀ mo ti rẹ́ni tó sọ̀rọ̀ sí níbẹ̀ yẹn tó pè mí tó ń sun ẹkún ní ọjọ́ yẹn wípé àǹtí ìyálódé gbóhùn débẹ̀ bóun dẹ̀ ṣe ń padà lọ yóò òun lówó mọ́tò 5,000 naira ni mo fi gbára 5,000 ni mi mo fún lówó mọ́tò mo fẹ́ ni ẹ lówó mọ́tò mi ò mọ́ o there are many people that even call me tí mi kì í store number wọn torí mi ò ní ìdẹ̀ ṣe mọ̀ pé mi ò kí ń wá bí blogger tó bá yẹ pé nígbà yẹn mo fẹ́ wá bí blogger ṣe bí màá bọ́ sí online màá pe ẹni yẹn á dẹ̀ máa sọ gbogbo nǹkan tójú rẹ̀ rí tójú ẹ̀ rí tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn there are a lot of things that happens ẹ̀ tí wọ́n ti sọ fún Iyalaje ẹ stop ẹ̀ now ẹ jẹ́ kó change God bless you Iyalaje ńlẹ̀ abiyamọ abọ̀jà gbọ́ ọ̀rọ̀ wọ́n sì ń kọ́ ọmọ bọ̀ wá bẹ́ẹ̀ o grandma ṣé ẹni tó jẹ́ pásọ̀ ló yẹ kó bí ọmọ síbì kan kí ó má kó kọ oyún kó má yà sí àwọn ọmọ tó bímọ kó má yà ó fún yàn lóyún ó dẹ̀ kọ oyún ó dẹ̀ yà síbejì mọ́ ṣé orí ìbejì gan lè dá gbogbo nǹkan tá à ń sọ yìí sílẹ̀ àtún wá mú ọ̀rọ̀ àtún wá ọ̀rọ̀ rẹ̀ lórí àtúnre lórí ẹ̀ tún wá bọ́ síbi ẹ̀ tó ń búyàn ẹ stop ẹ̀ ogun wo ló ń jàgbá ogun ò jà Àgbàlá Gabriel ogun ò jà ogun tó ń jẹyọ kan tí mo mọ̀ ní ogun ìwọra àti ọ̀kánjúà ogun àìlè ṣẹ́gun ọ̀kánjúà ẹni kò ṣẹ́gun ọ̀kánjúà rẹ̀ wọ́n ṣe gbówó fún mi wípé bẹ́ẹ̀ nìkan ló fún mi lówó pé kí n lọ dáyà testimony lókòwò kí wọ́n á má dá lókòwò tàbí kí n wá lọ síbẹ̀ kí n kàn wá ra bí àwọn nǹkan kan bíi dọ́sìn méjì dọ́sìn àtà méjì dọ́sìn kínní kan níṣẹ́ ta fi ń gbé pálípálí sàǹgbàpò kí wọ́n máa ra dọ́sìn méjì kí n máa ra dọ́sìn kan kí n máa nígbà tó jẹ́ pé gan kó tó di wọ́n send owó sí gan èmi gangan ni mò ń take care àbí kí wọ́n máa calculate iye tí mo ti ná kí wọ́n máa yọ nínú owó ẹ̀ wọ́n ní o ta lẹ̀ ní 3 million o tàn 7 million o tún fa páàtì tiẹ̀ yọ ṣe mọ̀ pé tó bá ní kó èmi ò rí yẹn bí ẹ̀ṣẹ̀ tó bá ní o tajà 2 million tó bá lè rí tàn 5 million fine kó dẹ̀ sọ fẹ́ nìyẹn pé ẹ má wọrí mo ti jèrè that is what I can do kódà mo tẹ̀lé sọ fún pé ṣe mọ̀ pé 5 million ni mo ta mo ti ṣe dáadáa ṣe mọ̀ pé 5 million ni mo ta kìíní ó máa ń surprise àwọn èèyàn tó bá jọ dèmi àtàwọn pọ̀ ní online yìí the way I treat them owó tó máa tán tó yẹ pé èèyàn máa wá sọnù mọ́yàn lọ́wọ́ ó tún wá bọ́ sórí kí ni ó ní àwọn èèyàn kan wọ́n ti gbé mọ́tò fún ẹ àwọn èèyàn kan fún ẹ ní 4 million ó jẹ́ ni ní àsìkò sága yìí kọ́ ló yẹ kó máa sọ gbogbo yẹn àsìkò sága yìí ló yẹ kí Shalom bẹ̀rẹ̀ sí ní máa promote orin tó kọ látijọ́ yìí àsìkò sága yìí kọ́ ló yẹ kí wọ́n máa sọ pé ẹ̀yin èèyàn mi ní lẹ́yìn abroad tẹ fún mi ní 4 million tẹ ṣáwọn tó wà ní abroad yẹn wọ́n wá gọ̀ so àsìkò yìí tí àwọn àṣírí kan tú tí wọ́n ń gbọ́ ìgbà iná máa sẹ̀ǹdì mọ́tò ṣé nítorí pọ́n bú Oríyọmí tí wọ́n tún ti ń sẹ̀ǹdì mọ́tò sí fún òṣèlú ṣé kò yàtọ̀ síra wọn Oríyọmí dẹ̀ ń sọ̀rọ̀ nígbà yẹn àwọn èèyàn sọ pé ṣé o mọ̀ pé Ọlọ́run gan fẹ́ràn ẹ wo báwọn èèyàn ṣe jà fún Oríyọmí sọ̀rọ̀ nígbà yẹn àwọn èèyàn ní ó ń ṣe lára ẹ̀ ni torí pé òun ló ń ṣe NGO kò fẹ́ kẹ́lòmí ṣe ni kò fẹ́ kẹ́lòmí dàbí òun ni Ọlọ́run bu àṣírí yẹn ní àsìkò tí Muideen ó fẹ́ fi fà é létí kó o kàn dẹ̀ rọra stop kó o dẹ̀ pé Muideen padà nígbà yẹn pé má bínú ó yá ilé ẹ̀ gbà á mọ́tò ẹ̀ gbà á ó yá gba 2 million Muideen ó padà wípé bá ń dúpẹ́ lọ́wọ́ Àgbàlá kí níyà dẹ̀ die down kó o dẹ̀ change you have made a lot of money then kó o rí sign wípé Ọlọ́run fẹ́ fi kíní ìfà mi létí ni ṣùgbọ́n irọ́ ni
etí tí yóò jẹ̀gbá tí bó sùn yóò dìde, òdodo létí ẹni tí yóò dẹ̀ ṣègbé, ọ̀rọ̀ àgbélébù létí ẹni tí yóò ṣègbé. Kí ni Bíbélì pè náà? Oh God, ẹ gbà mí o. Bí nọ́nsẹ̀nsì ṣá nọ́nsẹ̀nsì òun lọ̀rọ̀ àgbélébù létí ẹni tí yóò ṣègbé. Èmi sọ tèmi o, mo wí tèmi, mo sọ tèmi, ẹ̀bi kúrò lọ́rọ̀ mi. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń bú mi yẹn, tẹ́ ń bú àwọn ènìyàn tó ń kọ́mẹ́ǹtì yẹn, ẹ̀yin gangan ni, ẹ̀yin ni mo wá bá sọ̀rọ̀. If you love this man, allow him to change. Whether you have dared, you have eaten, whether you are still dating, you still love him, whether he promised you and you don't want, whether you are going there to eat àmàlà, ẹ̀bà àti pọ̀nmọ́. Ọlọ́run Olódùmarè máa bí ìṣòro gbogbo ẹni tó ń torí oúnjẹ lọ síbẹ̀. Ẹnìkan lè wà nínú ilé ẹ̀ kí gbogbo ilé ẹ̀ kó full, kó wá gbọ́ pé wọ́n fún wọn ní ẹ̀bà àti pọ̀nmọ́ kan, kó wá lọ síbẹ̀. And that is that is the condition, the mercy condition tí government Nigeria tí wọ́n ti wá sí. Wọ́n sẹ̀ndí owó nígbà kan wípé kí wọ́n pín fáwọn ọmọ Nàìjíríà kọ́ ni. Wọ́n fi ń sọ di owó tí wọ́n ń yá, tó ń gbé gbogbo ẹ̀ lé láńtà, tó ń ṣe gbogbo ẹ̀. Bí àwọn èèyàn ṣe bọ́n ṣiṣẹ́, tó ń parí iṣẹ́ wọn, pension wọn ní rí gbẹ lómi àlọ́ fix ẹ̀ sínú account ẹ̀. Gold tó yẹ kí gbogbo Nàìjíríà kẹ́ máa wà, kẹ́ máa tà, kẹ́ máa ṣe kí ọ̀rọ̀ yẹn kó pín. Òun náà ló di Boko Haram sí wa lọ́rùn yẹn. A kàn ń ṣe bí òpè, a kàn ń ṣe bí ẹni tí Ọlọ́run kan ra níyè. Ọlọ́run kan ra wá níyè ṣá ní Nàìjíríà. Ẹ kó owó wa, ẹ kó lọ sí abroad, à ń tanra wa jẹ. Ọlọ́run kan ra wá níyè. Ẹnìkan wá sọ pé Tinubu ó máa ṣe gbàǹtẹ́ ń sọ ni pé bó ṣe dé yẹn kó sáré sọ oúnjẹ di 10 naira, kó sáré sọ epo di 5 naira. Ní nǹkan tẹ́ ti ń bàjẹ́ láti 52 years ago. Àbí báwo ní Nàìjíríà 60? Tó yẹ pé gbogbo wọn ti bàjẹ́ how many years ago? Bóyá ó kàn dé wá wípé ókè o, bóyá kíní yìí tá ti mess up yóò yẹ ẹja tún ṣe. Ó máa wá wà rí ṣe láàrin ọdún 4. Ẹ̀já rárò jinlẹ̀. Ilé gan tẹ́ni tó lọ sí abroad tó fi sílẹ̀ lódidi ọdún kan tó bá wá sọ wípé òun fẹ́ gbé ilé yẹn, tó sọ pé òun fẹ́ tún ilé yẹn ṣe, kó tó lè wọnú ilé yẹn láti jókòó láti sùn, ó ń ṣeṣẹ́ ọjọ́ méjì. Àyà gba àwọn èèyàn tó pọ̀ ni, tí wọ́n gbálẹ̀, tí wọ́n fọlẹ̀, tí wọ́n nu àga, tí wọ́n ṣe gbogbo nǹkan tó ti bu. That is what happened to Nigeria. Òun ló fà á tí àwọn èèyàn fi di tó fi di bẹ́gà ọ̀sán gangan. Tí bá wọn bọ́ ṣe ń jẹun báyìí ni wọ́n máa ń ṣe mí ni. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ rí ṣòro, everybody is well. Ẹnìkan sọ fún mi pé Folúkẹ́ Dárábọ́lá fẹ́ gbògo. Ẹ jọ̀ọ́, nígbà tí Ọlọ́run bá gba ògo nínú ayé ìyá ìbejì tán, tá lógo yẹn ló tútọ́ sí. Ẹ tún sọ pé mo ti gbowó lọ́wọ́ Folúkẹ́ Dárábọ́lá, thank God àkókò àríra rí ṣùgbọ́n àsọ̀rọ̀ rí. Many of the artists àríra rí àsọ̀rọ̀ rí. A máa pàdé ní state meeting lọ́yọ̀ state, a máa ń pàdé ní LTV80, a máa ń pàdé ní ọ̀pọ̀lọpọ̀ ibi, a máa ń pàdé ní àwọn occasions kọ̀ọ̀kan. Ṣùgbọ́n kì í ṣe wípé we are acquainted. Ẹ tí n bá mọ̀ ni màá sọ fún yín pé èmi àti ẹ̀. So if I talk here, ta ló yẹ kó gbògo? Ṣé ẹni tí ó ti gbé wọn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó fowó ara rẹ̀ ṣe ló yẹ kó gbògo ni? Àbẹ́ni tó lọ fi wọ́n pawó? Abẹ́ ìgìjọ. Ó ṣàkọlé fún yàn, ó ṣàṣọre fún yàn, ẹ kọ́lé fún yàn jù sínú ebi. Ẹni tí ò lè ṣiṣẹ́, no food, nothing, no work, nothing. Ẹ wá ní wípé ìyá ìbejì ò ní kúrò ńbẹ̀, kò ní kúrò, ká kúrò. Kánjú yàn sódidi bọ́ngálò, kó má sí oúnjẹ ńbẹ̀, kó má sí anything, kó má sí tọ́jú. Kó má ju wípé wọ́n lọ wòyàn bí ẹ̀ẹ̀mejì lọ́jọ́ tán bá fẹ́ gbé kámẹ́rà síta. Ẹni ò wá ní sọ pé kẹ́ wá gbóhùn lọ sí yàrá kan bí tẹ́bí wà, níbi tó ń jẹ́ wà. Abẹ́ẹ̀gì jàre, ẹ jẹ́ àgbé sentiment kúrò. We are too emotional. Wọ́n á máa sòótọ́ ọ̀rọ̀, ẹ máa gbé emotion wá sí kínní, ẹ máa sọ nǹkan tí ò sí. Abẹ́ẹ̀gì ẹ má bínú nítorí pé mo fi bínú sọ̀rọ̀ léni o, it's not me. Ẹ má bínú. Friend Àbíkẹ́ Ṣókọ̀yà, mo tẹ̀rù pé máa bẹ̀ mí pé kí n má jáde fún Ìyálájé. Ó tún gba star, ṣé yẹ kó tún gba star? Ìyá bébì, pamí mọ́mì, ọmọ ẹ ti pọ̀. Àwọn ìbejì tó fún lówó yẹn, àwọn ọmọ tó ṣì pọ̀ ló máa fún lówó. Ẹ ṣé jàre friend Adéyẹmí, Olúwabùkọ́lá friend ẹ̀ẹ́dì méjì bá ń wo. This is very unfortunate. Iyalaje is not begging on behalf of him, but Agbala Gabriel is smart, but not smart enough. No, it's not going to delay it. Ẹ ṣé jàre. Iyalaje bẹ̀bẹ̀ on his behalf. Mi ní Báṣọ̀rẹ́ mọ́. Tó mú sọ yẹn. Ó máa bẹ̀bẹ̀ ní recitation yìí. A kàn mọ́ ohun tó ti wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀. Èèyàn borúkọ ara ẹ̀ jẹ́ fún ẹ. Ó dúró tí ẹ gbágbágbá. Ó gbé ẹlẹ́rìí kankan. Ó rò títí ẹ mọ́. Wípé nǹkan tó sọ yẹn kò yẹ káyé jèrè ọ̀rọ̀ lára ẹ̀. Mi ìgbèjà Iyalaje mò ń sọ dìgbò ń sọ òótọ́ ni. Téèyàn bá ṣe kinní kan, ó máa ń ṣe kinní kan fún ni jẹ ni. Ẹ mọ̀ jẹ́ ń ṣòwe pa. Abẹ́ẹ̀gì. Ẹ jọ̀ọ́, ọ̀pọ̀ púpọ̀ torí kó lè yí padà ní ẹ̀sìn. Okay, kó lè yí pa ní ẹ̀sìn àti
ẹlẹ́yà rẹ̀ fi yọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ni wọ́n ti sọ àwọn tó mú dúró nínú Kristi di apẹ̀yìndà. Bẹ́ẹ̀ ni náà nípa ìwà àti ìṣe wọn káwọn mú dúró nínú Jésù, kí kálukú lọ dá Jésù mọ̀ kó lè bọ́ lọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run 419. But everybody ò lè dá Jésù mọ̀. Nígbà tá a bá sọ wípé tí Jésù sọ wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ lébọ̀ ṣiṣẹ́ tí a sì dẹrù wọlé lórí, èmi ó sì fi sinmi fún yín nítorí àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́. Ẹ gba àjàgà mi tó rọrùn sí ọrùn yín. Ṣé kò ṣọ̀dọ̀ Jésù ni àwọn alájàgà ńlá, àwọn ẹlẹ́ṣẹ̀ ńlá, ṣé ìṣọ̀dọ̀ Jésù náà máa wá? Tán bá dọ̀dọ̀ Jésù, ṣé kò ń ṣaṣojú Jésù ló máa wà ńbẹ̀ ni? Ṣé pásítọ̀ ló máa wà ńbẹ̀ ni? Ṣé bí àwọn yẹn náà ni pásítọ̀ máa lead to Christ pẹ̀lú ìwàásù, pẹ̀lú ìwà wọn, pẹ̀lú everything kó tó di pé wọ́n dá Jésù mọ̀? Àwa tá ti wà ńbẹ̀ la lè máa sọ fún pé ká dá Jésù mọ̀. Àwọn tó ń bọ̀ yìí, àwọn tó sick ni tán nídìí doctor, àwọn tí wọ́n ti lè jẹ òkèlè tán máa mu milk. Gbogbo examples pọ̀ nínú Bíbélì. Àṣírí Bíbélì ò lè tú torí Bíbélì ò fi nonsense kankan bò tẹ́lẹ̀. Friend love, sightriness. Thank you. Oh, Prelate Matthew Olúbùnmi, ìyàwó mi, thank you jàre. Iyalaje ti fàjà ọ̀gá o. Ogun kò já Gabriel but owó obìnrin. Ebi pásọ̀ lọ́kọ rẹ̀. Wọ́n ṣe wọ́n ràn bẹ́ẹ̀ yẹn. Matthew Mida, you are right, thank you jàre. 1 Timothy 3:1-10. Àbí o, ìfẹ́ owó gbòǹgbò ẹ̀ṣẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, àǹtí Ṣeun. Iyalaje jà fún tọ̀sán tòru. Ó gbé sórí burúkú. Ó gbé sórí burúkú. Mo fẹ́ dọ́gbọ́n sọ̀rọ̀ fún nísàlẹ̀ lọ́jọ́ yẹn pé díẹ̀díẹ̀ o pẹ̀lú ọ̀rọ̀ Agbára Gabriel because àwọn kan tí mo ti ń gbọ́ mi kì í discourage èèyàn. Mi ì sọ nǹkan kan fún Iyalaje, ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Mi ì sọ nǹkan kan fún Iyalaje nípa rẹ̀ títí dòní. Ẹni tó sọ fún mi màá máa wò bóyá wọ́n ti join mi, bóyá ẹni tó sọ fún mi àbúrò mi àtàtà bóyá ó ti join mi, tó kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ fún mi ní abroad ní Dublin, bóyá ó ti join mi, ìṣe London, Dublin, London, UK, ibi tán ti bá mi sọ̀rọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni àǹtí Ṣeun, Iyalaje jà fún gan. Ó jà fún Iyalaje and her courtroom tired for Àgbàlá, but dishonesty made him to fall also. He has no dignity. Imagine, ẹ wá dúró nǹkan tí Iyalaje ti ń settle ní abẹ́rẹ́ tó ń settle. Ó love Iyalaje máa love ẹ o. Tí ò dẹ̀ wá síta. Ẹ wá dúró nǹkan tó sọ. Ẹ wá dúró ìjà tó ti jà lábí, ìjà alẹ̀, ìjà oyún, ìjà sex, ìjà gbogbo ẹ̀. Tí ò dẹ̀ jáde. Tí Àgbàlá tẹ́ sọ wípé ogun jà tún deny pé òun ò bọ̀ fún yàn kankan lóyún kó bí ìbejì fóun. Ọmọ Ọlọ́run tó ń purọ́ ta ló fi jọ. Ọmọ Ọlọ́run tó ń purọ́ ta ló fi jọ. Ọmọ Ọlọ́run tó ń purọ́ ta ló fi jọ. Tó ń ṣèké ta ló fi jọ. Tó ń purọ́ ta ló fi jọ. Ọlọ́run ò ní ṣe bàbá onírọ́. It's a lie. God doesn't call him. Ẹnìkan ní ọ̀rọ̀ ránṣẹ́ Ọlọ́run lẹ́ ń sọ. Who tells you? Na God says so. Ọlọ́run nìkan ló lè sọ bẹ́ẹ̀ fún mi o. Ọláìwọ̀lé gbogbo ẹ̀yin tẹ́ wá ń bí ẹ ṣé jàre, Mr. Shokoya, innovate, thank you. Everybody ẹ ṣé. God bless you. Ó dàárọ̀ jàre Jensen. Dàbọ̀ ẹ̀rín tó wà ń bẹ̀yẹn Iyalaje mo fi ṣe yẹ̀yẹ́ o. Kó lè mọ̀ dáadáa, ẹ bá ń sọ fún un lónìí o. Òní mo fi ṣe yẹ̀yẹ́. Ọlọ́run ló mọ iye ọmọ tó ti bí ń sìn, ìyá bí ti ń sìn. Torí oyún tó ń gangan tó kà sílẹ̀ báyìí ń sìn pé ẹnìkan tún gbóyún wá, àwọn kan tún gbóyún wá, àwọn kan tún gbóyún. Oyún yẹn á ti tó 50. O lè dálé apá kan kó dá apá kan sí. O send 100,000 sí yàn kan. Yá send 100,000 sí gbogbo wọn. Ọlọ́run kúkú ti dán Ọlọ́run. Wọ́n ló sì gba donation sí. 1 million naira tó kó fún ìbùkún. 1 million naira táwọn Iyalaje tó kó. Ṣé àwọn pé ńgbà yẹn tán ni wọ́n fẹ́ mú ìbùkún lọ sí abroad. Wọ́n sọ àwọn nǹkan kan nípa ẹ̀. Ìbùkún náà rọ àwọn nǹkan kan nípa ẹ̀. At the end of the day, 1 million naira náà kó fún. Àgbàlagbà ń bẹ náà. Lẹ́yìn ìgbà yẹn ìbùkún lọ sọ́dọ̀ Pastor Ojo. Torí mo ṣe béèrè wípé kí ni Pastor Ojo yẹn ṣe tẹ́ ẹ fi ń bu. Is it because tó bá lọ sí church Àgbàlá láti join Àgbàlá wípé ọmọ tó ń ṣe dáadáa yìí ẹ jẹ́ ká lọ kí. Ṣé gbogbo yín náà believe pé is a real pastor? Èmi ò rí òdìkejì Pastor Ojo, mi ò rí òdìkíní Pastor Ojo gan. Samuel Ojo ni wọ́n. Mo mọ bàbá yẹn dáadáa o. Mi ò rí òdìkíní, mi ò rí òdìkejì, ẹnu nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn nìkan ni mò ń sọ̀rọ̀ bá o. Tí wọ́n bá gbéṣẹ́ wọn wá, mi ò mọ kankan nípa ẹ̀ o. Bó tó bá yẹ pé nítorí pé ó ń lọ sọ́dọ̀ Àgbàlá ni. Pé ọmọ kékeré tó ń ṣe dáadáa, ẹ jẹ́ ká join. Kí lẹ̀ ṣe? Bàbá yẹn fún ìbùkún ní 500,000 now. Bí Ojú Àgbàlá ṣe ń rí báyìí láti ní ó máa yọ ìdámẹ́wàá 500,000 ṣé 50,000 ni 100,000 ni Àgbàlá máa gbà. Lẹ́yìn ìgbà yẹn wọ́n tún ti ìbùkún wípé kó tún sue Muideen sí court. Gbogbo owó tó yẹ kó fi lọ ṣe nǹkan rí, gbogbo owó tán kó fún pátá lọ́ọ̀yà ló kó fún tán.
ìgbà tí àgbàlagbà dédé kọ́kọ́ gba 1 million naira yẹn kù 590 lọ́wọ́ ìbùkún ló sá kúrò ńbẹ̀ ló sọ pé òun ò lówó lọ́wọ́ mọ́ ebi kó tó di pé àwọn ìyálájé fún ní 1 million kí pásítọ̀ yẹn tó fún ní 500,000. What are we talking about? Ṣé ò tí ì jèrè ni? Ẹlẹ́kọ̀ọ́ ìdèrè ṣe bó olóòjèrè, ẹlẹ́kọ̀ọ́ ìdèrè ṣe bó olóòjèrè, ó láṣọ dúdú ó láṣọ pupa, ó láṣọ dúdú ó sì tún láṣọ pupa, ó fa ìdíbàjẹ́ ó sì tún lékè ń ka ṣe bí iṣẹ́ ìránṣẹ́ yìí náà òun ló ta pásọ̀ yẹn kan tó kó màálù wá nígbà ìkómọ tó tún fi odidi bọ́ọ̀sì kan tó tún fi tì í. Many people sent a lot of money from abroad. Mo mọ̀ pé bí Pastor Gabriel ṣe lọ sí abroad yẹn àwọn fans ló máa ní wá nígbà tó dẹ̀ ń bọ̀ wọ́n ti iṣẹ́ ìránṣẹ́ yẹn kó máa ṣe nǹkan yẹn iṣẹ́ ìránṣẹ́ yẹn ti ń pọ̀ owó wá ó ti ń pe owó wá. Ṣé ẹ rò wípé advert ló gbé Oríyọmí débi tó dé yẹn ni? Advert kọ́ ló gbé Oríyọmí débi tó dé yẹn. Bó bá gba owó fún àwọn èèyàn ṣe rò wípé àwọn èèyàn tí wọ́n ń fún aráàta náà lówó ṣe rò pé wọ́n ní mí sí ni. Mi gbọ́dọ̀ borí Ọlọ́run mọ́ra ẹni tó fún ìyá tó bá mi help ìyá testimony yẹn kò rin èmi náà lásán now. It's enough now. Ṣé ẹnìkan máa ń jẹ kílẹ̀ fẹ́ ni? Àìmọye owó tí mo dẹ̀ ti send sí tí mi ò gbé wá sí online. In fact tí mo bá rí blessing kan bóyá iṣẹ́ kan ni mo gbà bí anything mo máa ń sọ wípé no way ẹnìkan gbọ́dọ̀ ṣe thank you fún mi kì í ṣèdá mẹ́wàá pé màá ro mo ti fẹ́ ní nǹkan nígbà ẹni yìí o nǹkan ń ṣe o gbọ́dọ̀ ṣe thank you lẹ́yìn níyì mo ti gba thank you mo tiẹ̀ máa ń fẹ́ kó jẹ́ pé lójoojúmọ́ kí n máa gba thank you so Ọlọ́run ti ránṣẹ́ lọ́wọ́. What are we talking about? Good night jàre friend Abike Sokoya. Okay Pastor Taiwo Ojo so bó ṣe ń béèrè pé kí ni ẹ̀ṣẹ̀ máa yẹn ṣé toró dá sí ministry ẹ̀ ni àbí wọ́n jọ lè dí àpòpọ̀ ni tá a dẹ̀ mọ̀ pé wọ́n jọ lè dí àpòpọ̀ àbí pásọ̀ yẹn ṣe nǹkan míì lọ́tọ̀ ó lè sọ di godson ẹ̀ náà ó lè di godfather ẹ̀ torí pé ọmọ yìí ń ṣe dáadáa gbé ẹyin pásọ̀ Gabriel smart gan ó kàjọ wa gan o I dey tell you kò kàjọ èmi o kò kàjọ lèmi o èmi ò lè fọ́n síta kí n kàn máa dédé máa wọ́ọ̀dì èèyàn you know I don't do it. God bless you.